Ẹgbẹ́ àpapọ̀ àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Christian Association of Nigeria (CAN) wọ́n mà ti ṣe ìkìlọ̀ fún gbajúgbajà pásítọ̀ ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní àti gbogbo àwọn ẹnikẹ́ni tí ó tún lè máa sọ ọ̀rọ̀ tó lè ba àwọn ní orúkọ jẹ́. Wọ́n ti ṣe ìkìlọ̀ fún wọn pé láti àsìkò yìí lọ àwọn ò ní dákẹ́, àwọn ò ní fọwọ́ lẹ́rán mọ́ lórí gbogbo ohun tó bá ń jọmọ́ ọ̀rọ̀ tó lè jẹ́ ìbanilórúkọ jẹ́ fún àwọn adarí ẹgbẹ́ CAN, tí ó sì ní ọwọ́ òfin àti ilé ẹjọ́ làwọn yóò fi máa yanjú ọ̀rọ̀ láti àsìkò yìí lọ. Ǹjẹ́ kí ló dé tí ẹgbẹ́ Christian Association of Nigeria (CAN) tó fi fa ìbínú yọ tí ó sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí? Ó mà ní ti ọ̀rọ̀ tí gbajúgbajà pásítọ̀ ní ìyẹn pásítọ̀ Rev. Isaac Ọmọlẹ́yìn tí ó jẹ́ gbajúgbajà pásítọ̀ ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ọ̀rọ̀ tó sọ láìpẹ́ yìí àti ẹ̀sùn tí wọ́n ló fi kan àwọn ẹgbẹ́ CAN ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹni fọ́nrán ìwàásù ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn kan ló lù síta níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní máa jòkó ọ̀rọ̀ lu àwọn àgbààgbà pásítọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí bàbá náà tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé bóun bá fẹ́ tan àwọn Kìrìsìtẹ́nì jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní níbi tí ọ̀rọ̀ dé yìí àti lásìkò yìí ní Nàìjíríà, ó ní àwọn Kìrìsìtẹ́nì wọn ò ní ẹni táwọn lè pè ní bàbá tí àwọn lè máa wò bí bàbá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní báwọn kan bá wá ní àwọn àgbààgbà pásítọ̀ bíi pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ti ìjọ Rìdíìmù, àwọn bíi pásítọ̀ Williams Fọlọ́runṣọ́ Kúmúyì ti ìjọ Deeper Life àti Bishop David Oyèníyì Oyèdépò ti ìjọ Living Faith Tabernacle tọ́pọ̀ èèyàn mọ̀ sí Winners. Wọ́n bá ní àwọn bàbá náà wọ́n ti tó ẹni téèyàn lè pè ní bàbá. Ó ní wọ́n ń ṣe bàbá rárá o. Ó ní nítorí pé ìjọ wọn nìkan ni wọ́n gbé sórí. Ó lẹ́ni téèyàn bá pè ní bàbá yóò lè jẹ́ bàbá fún gbogbo ẹ̀yà àjọ yálà ìjọ aláṣọ ara ni tàbí aláṣọ funfun tàbí èyí tó wù kó jẹ́, ṣùgbọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wì ìjọ wọn nìkan náà gbé sórí tí ò sí ní tó kàn wọ́n nípa ọ̀rọ̀ ìjọ míì, èyí tó ní ilé ìfihàn hàn pé wọn kì í ṣe bàbá fún àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n tún ní ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn ó tún fẹ̀sùn kan àwọn adarí ẹgbẹ́ CAN wípé àwọn owó kan wà tó jẹ́ owó ìrànlọ́wọ́ tó yẹ kí ó jẹ́ ìpín fún gbogbo àwọn ṣọ́ọ̀ṣì àtàwọn adarí ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n tí wọ́n ní àwọn adarí ẹgbẹ́ CAN àwọn ló pa owó náà mọ́lẹ̀ tí ò jẹ́ kí owó ọ̀hún kó dé ibi tí ó yẹ kó dé. Ọ̀rọ̀ yìí gan mà ní ẹgbẹ́ CAN ni wọ́n mà gbọ́ tán fi fa ìbínú yọ nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ CAN Bishop Daniel Oko tó fi síta ló ti jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ tí ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn sọ náà ó jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́. Bẹ́ẹ̀ ni láwọn ò ní gba kí àwọn kan máa yẹ̀yẹ́ àwọn tó jẹ́ àgbà pásítọ̀ tó sì tún ní kò sí owó kankan tí wọ́n gbé fáwọn láti pín fún àwọn ṣọ́ọ̀ṣì àtàwọn pásítọ̀, àti pé bí ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn àti àwọn ìyókù tí wọ́n bá dẹ́kun láti máa pa irú rọ́bẹ̀ máwọn, àwọn yóò máa fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ táwọn yóò sì máa fi ọwọ́ òfin gbé ẹni tó bá tó pa irú rọ́bẹ̀ táwọn yóò máa fi gbé wọn.